Baba Kola Olootu ti collect lọ́dà wo OPC. Ọlọ́run o. Èyí ò wá pọ̀jù bí. Àwọn OPC yóò láàánú o. Ẹ̀yin OPC. Ẹ̀yin OPC ẹ̀yin ọmọ Gani Adams. Ẹ dẹ̀ fẹ́ kí èèyàn dẹ̀ máa wò yín kẹ́dẹ̀ máa kún fún gbogbo èèyàn báyìí. Kí ni bàbá Kola Olootu ṣe fún yín tẹ fún bàbá yẹn jẹ tó tó yìí? Odidi mọ́gàjí ti wà nílẹ̀ Ìbàdàn. Ẹ bá mi share ó ti ṣẹlẹ̀. Wọ́n ti bá mi enter mọ́gàjí. Wọ́n ti bá mi fún mọ́gàjí jẹ pa. Ó lágbára ó lẹ́tìkẹ́. Ó lágbára ó lẹ́tìkẹ́. Àwọn OPC yóò ṣeré o. Ó wá ṣe ni láàánú wípé gbogbo àwọn OPC tó jáde lọ́tún lósì ẹ lè bìlífù pọ́kùnrin ni wọ́n ṣá. Ẹ wo bó ṣe fi odidi mọ́gàjí ilẹ̀ Ìbàdàn bí wọ́n ṣe fi wé ṣegede. Wọ́n yẹ̀yẹ́ odidi mọ́gàjí ilẹ̀ Ìbàdàn. Ó gba ẹnu tó kọjá bẹ́ẹ̀. Àbùkù ńlá gbáà òun ló ba mọ́gàjí. Ẹ má bínú pé mo rẹ́rìn. Àbùkù ńlá gbáà làwọn ọmọ Gani Adams fún bàbá Kola Olootu o. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan. Ṣé rí eléyìí tá a mú wálé ní gbáǹkọ́gbì ni o. Ó yá ẹ jẹ́ ká jọ wò ó. Ṣùgbọ́n kó tó di pa máa wo fídíò náà ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn. Ẹ bá mi click lé subscribe button yẹn lórí ọ̀fẹ́ ní subscription o. Kò sẹ́ni tó máa jáwọ́ yín. Ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù. Ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi gbé ọmọ sí o. Ó wá di họ́họ́họ́. Ó wá di woro sí woro. Baba Kola Olootu vs àwọn OPC. Ẹjọ́ lulẹ̀ inú odò wo la fẹ́ da òun lọ́rọ̀ yìí sí. À ń pe ọ̀rọ̀ yìí lówè. Ó wá ti ń lárónú báyìí. Ó ti kọjá be careful. Ó ti kọjá fẹnugòyìn. Ẹ má bínú o. Mo lọ pa náà ni. Àwọn bọ́ọ̀bù yẹn mú ogun. Ó wá kọjá họ́họ́họ́. Ó wá di woro sí woro láàrin àwọn OPC àti Baba Kola Olootu. Ẹjọ́ báwo la ṣe fẹ́ ṣe sí báyìí? Ṣé àwọn ọmọ OPC ti gbàgbé ni wípé ìlú Ọ̀yọ́ ni ilẹ̀ Ìbàdàn? Ọ̀yọ́ ló fún Gani ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó sì ṣẹ̀yìn àwọn Ìbàdàn. Tẹ́ fi wá jáde tán fún odidi ààrẹ kí ló ti pín wọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn. Ẹ má bínú ọ̀rọ̀ ajé ni. Eléyìí kọjá bí ó lágbára o. Nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní bú mọ́gàjí Ìbàdàn nítorí Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ mọ̀ pé ìbálẹ̀ Yorùbá jẹ́ nìyẹn. Ìbálẹ̀ Yorùbá jẹ́ ní ẹ̀yin OPC kí ni ti pọ̀jù fún yín. Àwọn ọlọ́pọlọ pípé ta tẹ̀lé Sunday gan mi Yorùbá jáde fún yín bọ́mbà tù bọ́mbà. Táwa bá ti jáde báyìí ta ti jùlẹ̀ pín báyìí àwa ti ṣe kí ni a ti move on nìyẹn. Àtàgbà àtọmọdé Ìbà Gani Adams tó fẹ́ kí ìlú tó. Ìbà Gani Adams tó láwọn tó ìlú tó. Wọ́n dẹ̀ lajú wọn sílẹ̀ báyìí. Àwọn OPC dẹ̀ jáde fún gbogbo èèyàn. Gbogbo ẹni bá ti sọ̀rọ̀ Sunday ní dáadáa ó ti rógbó lọ́wọ́ OPC. Gbogbo ẹni bá ti gbèsè yìí Sunday ó ti rógbó lọ́wọ́ APC. Ẹ wá tún wá mú odidi mọ́gàjí tí a sọ̀rọ̀ sọ́bọ́tò. Ẹ tún wá fún odidi mọ́gàjí wẹ̀yìn OPC ṣe rí pé ẹ̀ ní làákàyè. Tẹ́ bá tiẹ̀ wá wẹnu sí gbogbo èèyàn lára ṣé bí ti Baba Kola Olootu ni? Ẹ̀yin tẹ́ ń wò mí. Ẹ má pa mí lẹ́rìn o. Ẹ má pa mí lẹ́rìn o. Ṣùgbọ́n mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín. Mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín ní comment section. Ẹ̀yin tẹ́ ń wò wá. Mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín ní comment section. Ṣó yẹ kí àwọn OPC kọ́ wá máa mú Baba Kola Olootu kọ́ máa fa bàbá báyìí? Ṣé fẹ́ pa odidi mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ni? Ẹ lè pa mọ́gàjí ilẹ̀ Ìbàdàn kí rẹ̀ mi dákẹ́ kí n máa wò mí ìṣọmọ àlè. Àbẹ̀mọ̀ pé depression is real. Bully can kill. Gbogbo ẹ̀yin OPC wá bọ́ síta ẹ wá bẹ̀rẹ̀ sí. Ẹ̀yin ìyá wọ̀ pé kí ló palẹ̀ dínkè lẹ́rù. Èrò ọkọ̀ yín tẹ́ bá ti wo program yìí pé àbílẹ̀ dínkè support Baba Kola Olootu òun ló pa mí lẹ́rù. Ṣé kí bá support Baba Kola Olootu? Kọ́ wá rò odidi mọ́gàjí ilẹ̀ Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ bá wo program yìí ẹ kọ síbẹ̀ pé ọmọ Ìbàdàn ni yín. Ẹ wá mú Baba Kola Olootu. Èrò la sọ̀rọ̀ sọ́kòtò of gbogbo Yorùbá land. A sọ̀rọ̀ dáàmú a sọ̀rọ̀
lè dìke wọ́n tún là sọ̀rọ̀ já wíwọ́ ọmọ wo ló yà yìí ṣó pọ́n wọn lé tún nìyẹn ó dà ìpara àpọ́nlé náà nìyẹn náà wà ẹ má bínú ọwọ́ lè dìke ọwọ́ ẹ fàdúrà ọwọ́ lè dìke fàdúrà tó pọ̀ pọ̀tẹ́yẹ ká ṣẹ̀ gbé gbogbo ẹ̀fẹ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ kù ẹ̀yin OPC orí yín ti burú o ẹ wá gbé gbogbo yín ẹ wá yọ toothpick tí bàbá Kọ́lá Olóòtú ẹ wá bẹ̀rẹ̀ sí ní ta bàbá yẹn jẹ báyìí ẹ wá ta wọ́n jẹ báyìí meanwhile àṣírí olórí yín dẹ̀ tú gbogbo ẹni máa play sìn. bàbá Kọ́lá Olóòtú vs àwọn OPC àti Gani Adams vs President Bola Ahmed Tinubu ìsìkọ́tò wọ́wọ́wọ́ lágbolé OPC. now ẹ jẹ́ gbọ́ bí àwọn ọmọ OPC bí wọ́n ṣe fẹ́ pa bàbá Kọ́lá Olóòtú ẹ̀ẹ́dẹ̀ lè pa Mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ní ìlú Ìbàdàn àwa máa ń dàgbà máa ń gbó a máa ń tọ́ Mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ò lè kú. ọmọ Kọ́lá Olóòtú àgbà òṣì ní ìwọ Kọ́lá Olóòtú àgbà ìyà ní ẹ kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ OPC kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá lè lo gbogbo ẹnẹ́jì yín tẹ́ ẹ fi ń promote ẹnìkan tẹ́ ẹ fẹ́ máa fi bẹ́tẹ̀ ẹnìkan tẹ́ láti fi promote ẹnìkan ìpè láti ẹ fi OPC sílẹ̀ ẹ fi bá Gani Adams sílẹ̀ ìwọ Kọ́lá Olóòtú àgbà ìyà àgbà rádaràdá ẹsẹ̀ gbẹ́jẹ́ mọ́wọ́ àwọn onígbà fún yín àwọn akọ́ OPC lẹ́gbẹ̀ẹ́ ìbá Gani Adams kọjá ẹni tí ẹ̀dẹ̀ máa fi ta lórí social media àti wọ́n Sunday Igboho tí ó tó rán wọn àtàwọn tó rán ìwọ Sunday Igboho àti gbogbo bloggers tẹ rán ẹ̀ ní fọwọ́ lórí kú gbogbo lórí ọ̀rọ̀ ẹ òní mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀ ìwọ wa ń sọ fún mi pé ìwọ gbọdọ̀ gbọ́ pé kẹ́kọ̀ọ́ lẹ́nu ni òní yẹ èmi ni wọ́n sọ fún mi pé ìwọ ọ̀pọ̀lọpọ̀ nítorí lè jẹ́ kí ọmọ Kọ́lá Olóòtú àgbà òṣì ní ìwọ Kọ́lá Olóòtú. ẹ̀yin màmá bàbá mi ẹ ṣàbá mi ẹ bá mi ó dọ̀ 1 minute ẹ má bínú ó yá ẹ já mọ́ gbọ́nà. mo kí ibà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land lọ́gbọ̀n ọ̀fẹ́ o wọn kí yá mi mo kí gbogbo lọ́balọ́ba mo kí ló ní tó yìí fún yìí àìkọ́ tó gbé mi wá sí orí fọ́nrán lẹ́yìn àkókò yìí ojú lórí ọ̀rọ̀ ètò àbólẹ̀ Yorùbá tí gbogbo wa mọ̀ ìdílé ibà Gani Adams. ṣẹ́gbọ́n kan tó ló gbòòrùn wá o tó wá padà wá bú bàbá tèmi nìbàdàn o tó wá bú odidi Mọ́gàjí ìlú Ìbàdàn òkè o ẹ máa gbọ́ o. ìjọba Nàìjíríà wọ́n allocate security vote sí ọ́fíìsì ibà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land or wọ́n allocate any military logistics nítorí ọjọ́ tí ìṣòro bá dé so wá ṣe ní láàánú kí tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ máa pe ibà Gani Adams kí ni ibà Gani Adams ti ṣe ibà Gani Adams dẹ̀ ṣàgbára wọn lábẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe ní bóyá Ọlọ́run Olódùmarè ṣe rán wọn ṣùgbọ́n àwọn ìkàlẹ̀ Yorùbá kan àwọn ọ̀tá ibà Gani Adams kan wọ́n sọ pé kí ibà Gani Adams kí wọ́n ṣiṣẹ́ against the Nigerian state tí ó dẹ̀ lè wáyé ẹ béèrè lọ́wọ́ àwọn governors ilẹ̀ Yorùbá governors of Ogun State, Lagos State, Kwara State, Osun State, Ondo State, Kogi State. Ó yá wọ́n ní security vote tí wọ́n yà sọ́tọ̀ fún office of the Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí náà èwo ló wá dé tọ́jú pé àwọn governors wa lórí ọ̀rọ̀ security mọ̀ pé àwọn àjọ presidency wa lórí ọ̀rọ̀ insecurity ibà Gani Adams náà òun lẹ́ ń ṣáà máa pè ẹ máa bà lórúkọ jẹ́ ẹ máa bú gbogbo ẹni tẹ́lẹ̀ ń ṣe lé ẹ̀mọ̀ nǹkan tẹ́ ń ṣe ọ̀tá ilẹ̀ Yorùbá ní ọ̀tá Ààrẹ Ọ̀nà Kakanfò ní kò sí gbogbo nǹkan tẹ́ ń fi gbogbo kíní ẹ̀ ṣe inú ni bí ilẹ̀ fi ń ṣe ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé ní ìsìn yí pé Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń fọwọ́ rọrí kú kò ń ṣe gbá kò ń ṣàwo ṣẹ̀bẹ́ ilẹ̀ tí bàbá wa bọ́ Abíọ́lá tẹ́tí bàbá pa kí bàbá lọ béèrè mandate tẹ́tí bàbá pa ẹ̀yin náà kan ní ọjọ́ tí wọ́n máa pa bàbá Abíọ́lá ẹ̀yin kan náà ẹ̀yin ọmọ Yorùbá kan tó máa padà fi ẹ̀jẹ̀ ń ṣètùtù lẹ́yìn ni ẹ̀yin kan náà lè lọ gbowó gbogbo ẹ̀ lámọ ṣùgbọ́n ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin tí wọ́n ránṣẹ́ gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ ọmọ tẹ́ ẹ sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní fọwọ́ lórí gbogbo yóò ní fọwọ́ lórí kú o ẹ̀ní jèrè láàárọ̀ ẹ̀ní jèrè lọ́sàn-án ẹ̀ní jèrè lálẹ́ o ẹ sọ kí bàbá Tinubu kí wọ́n jáde kí wọ́n sọ pé òkè o ìgbà báyìí àsìkò báyìí làwọn allocate security vote fún Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Yorùbá. ibi tí wọ́n ti mọ̀ pé kò jámọ́ kankan nìyẹn gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fi ibà Gani Adams jámọ́ kankan
àgbà òfìfo ní Gani irú eléyìí ò dáa nílẹ̀ Yorùbá ni wọ́n ṣe recognize ẹ̀ níbi tó yẹ kó ti recognize ẹ̀ kó ti fún láṣẹ. ọmọ ní kejì yín ìpẹ́ kó lọ bínú sí ìjọba kó nǹkan tí ìjọba ọ̀run kó lọ ṣe àti ọdún bíi 6 tí Ìbà Gani Adams ń béèrè fún collaboration Ìbà Gani Adams sọ pé àwọn máa ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá bẹ́ẹ̀ ni kọ́kọ́ bíi effort ọlọ́pàá àwọn àjọ lọ́balọ́ba wa àmọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ta ló ń pè who is the caller? Ẹ má bínú ẹ já ṣọ́ra jẹ́. Agbára tí olóṣèlú ti gbà lọ́wọ́ wọn ló pọ̀ sí ẹ̀. Àwọn tó dẹ̀ gbé ẹ̀sìn wá fún wa àwọn tó gbé democracy wá fún wa àwọn ò fẹ́ ọwọ́ àbùkù mú ọba tí wọ́n o. Ẹ máa lọ wo Prince Charles of England. Agbára tí ọba yẹn ní ojú agbára tí àwọn olóṣèlú ilẹ̀ England ní lọ. Ẹ máa lọ wo ọba Saudi ó lágbára ju àwọn olóṣèlú ìlú ẹ̀ lọ. But àwọn tó gbé democracy wá fún wa wọ́n brainwash wa ẹ ká máa lo democracy ẹ̀tàn. Eléyìí wá lọ́wọ́ bàbá Tinubu lásìkò yìí. Lásìkò tẹ̀ wá ń bẹ̀ yìí ẹ̀rọ àwọn àjọ lọ́balọ́ba wa ẹ̀rọ wọn lágbára. Àmọ̀gbà tí Yorùbá máa tún débẹ̀ tẹ́yìn bá lọ ọdún 8 tí yín tán o àmọ̀gbà tí Yorùbá máa tún débẹ̀. Ẹ lo agbára tẹ́ ní nísìn ẹ ṣàtúnṣe lórí àjọ lọ́balọ́ba ẹ ṣàtúnṣe o. Gbogbo ẹ̀yin blogger òfò gbogbo ẹ̀yin blogger sọnù tí Sunday Igboho fẹnugbà nation lò àti wọn tó ránṣẹ́ Sunday Igboho àtàwọn tó ránṣẹ́ àti gbogbo ẹ̀yin bloggers tẹ́ǹdé káàkiri Ìgbà Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń fọwọ́ rọrí kú kí ni Ìbà Gani Adams ṣe kó lọ sínú igbó kí ọ̀tá ẹ̀ lọ kó lọ kú sínú igbó nítorí nǹkan tó yẹ kó tó ṣe fúnlẹ̀ Yorùbá ni gbogbo yín ẹ̀ ní fọwọ́ rọrí kú. Epo. àti Sunday Igboho tí ó tó rán wọn àtàwọn tó rán ìwọ Sunday Igboho àti gbogbo bloggers tẹ rán ẹ̀ ní fọwọ́ rọrí kú. Epo. Mo wúyẹ mo dákẹ́ lórí ọ̀rọ̀ ìwọ ìyá kẹsẹ̀t orí pé obìnrin rádaràda ni ẹ́ ìwọ obìnrin túlétúlé yìí ìwọ ó tẹ̀ sọ pé kí n fi ẹ́ lẹ̀ kí n sọ pé òkè kájà máa gbó lórí ọ̀rọ̀ ẹ òun ni mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀ ìwọ wá ń sọ pé mi pé ìwọ gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́kọ̀ọ́ lẹ́nu kò ní yẹ èmi ni wọ́n sọ pé bó ṣe ń pàṣẹ fọ́kọ ẹ̀ nìyẹn tọ́kọ ẹ bá ṣì wà láyé ìwọ ló máa ṣekú pọ̀kọ ẹ tọ́kọ ẹ bá ti kú dádídádí ìwọ ló ṣekú pọ̀kọ ẹ olóògùn kó àṣírí jẹjà ìwọ òpònú tó lè jẹjẹ ọmọ Kọ́lá Olóòtú àgbà òṣì ní ìwọ Kọ́lá Olóòtú. tó gbé mi wá gbọ̀ngàn lélẹ́yìí o odidi ọ̀rọ̀ mọ́gà jí ilé ìbàdàn. kí ló kọ́ yín pẹ̀lú ọ̀rọ̀ òbí kí ló kọ́ yín pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá lè lo gbogbo ẹnẹ́jì yín tẹ́ ẹ fi ń promote ẹnìkan tẹ́fẹ́ máa fi bẹ́tẹ̀ ẹnìkan tẹ́ láti fi promote ẹnìkan ìgbé láti ẹ fi OPC sílẹ̀ ẹ fi Ìbà Gani Adams sílẹ̀ ìwọ Kọ́lá Olóòtú àgbà rádaràda ẹsẹ̀ gbéjẹmọ́wọ́ àwọn onígbà fún yín àwọn akọ́ OPC lẹ́gbẹ̀ẹ́ Ìbà Gani Adams kọjá ẹni tí ẹ̀ lè máa fi ta lórí social media ìwọ bàbá Èkìtì wàá fa tẹ́tẹ́ dì sórí owó ìwọ tó mọ̀ tó pé ìwọ náà lè jẹ̀gbẹ́ ìgbẹ́ ọmọ nítorí owó yẹn. bàbá ṣe kọ́ o. àtọ̀ ẹ̀tì máa bá lọ ṣùgbọ́n ṣe Sunday Igboho tó jẹ́ pé ìwọ tó kàn tó ń pè rẹ̀ nílé tó ń pè rẹ̀ sí gbà o tó kàn rárá o ò ń pè rẹ̀ sí gbà nǹkan tó ìwọ tó ń sunkún bí egbére ipò mọ̀ bọ́rọ̀ Yorùbá nation ṣe máa dẹ́nu ọ̀rọ̀ insecurity dé ó ṣe máa tán àwọn èèyàn pé òun mọ̀ bọ́rọ̀ insecurity ṣe máa rí ní tó ń sunkún egbére níwájú bàbá Olúbàdàn náà ẹ̀sọ́ ti bọ́ sọ̀rọ̀ insecurity ó ṣe máa padà tàn yín nìyẹn ṣùgbọ́n tí ń ṣe pé ọ̀rọ̀ GoFundMe fún tí wọ́n fẹ́ ra drone fún mo ṣe wọ́n mẹ́lẹ̀ ẹ̀bọ̀ lápò ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ẹ má jẹ́ àsùn ẹ jẹ́ ká gbogbo bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe ń lọ ẹ jẹ́ a máa fún yín lọ́kọ̀ méjèèjì. èyí tẹ bá màmá yẹn bá mi ṣí ẹ sí ẹ bá mi sọ fún pé mo láyé ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ ẹ jọ̀ọ́ ní àfikún kí tó gbàgbé gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá bùkún fún èmi ò mọ ibi tó gbé àkáǹtì GoFundMe sí o mi ò dẹ̀ fẹ́ mọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ṣí GoFundMe àbí wọ́n bá gbé ní àkáǹtì sílẹ̀ wípé kẹ́ fi sọ́pọ́tì struggle olóyè májàsọ́lá Ìgbòho ṣá mo fi Ẹlẹ́dùmarè bẹ̀yẹn lọ kówó síbẹ̀ ẹ gbọ́ ẹ lọ kówó yín sí i tó bá lọ fẹ́ ra drone fọ́ọ̀mù Adéyẹmọ wọ́n nídìí owó anywhere tó bá ti gbé àkáǹtì yẹn sílẹ̀ ẹ kò wojú ibi tó bá ti gbé sílẹ̀ ẹ lọ kówó sí mo fara mọ́ ṣùgbọ́n kẹ́ wojú dáadáa o ẹ má lọ kówó sọ́dọ̀ àwọn ọmọ òṣì wọ̀nyẹn o gbogbo ohun tó ń bí àwọn ọmọ OPC nínú ni Gani tẹ́ Gani màmá tẹ́ o
láṣejù Gani tẹ́ o ààrẹ ìbálògùn ọ̀fẹ́ tẹ́ ó tẹ́ kò dùbẹ̀ Gani màmá tẹ́ o ojú ta láṣejù ọmọ nupe Gani tẹ́ o Gani tẹ́ pọ́gọ́dọ́ níwájú àwọn ọmọ ọkọ tó nímọ̀ tó nílàkàyè tó ní àròjinlẹ̀ ilẹ̀ Yorùbá nítorí pé kí ni aṣíwájú ogun ni tá mọ̀ wípé ajá ó sàn ju Gani lọ nílẹ̀ Yorùbá when it comes to security ajá ó wúlò ju Gani lọ kàkà kẹ́ fowó ra Gani ẹ lọ fowó ra ajá kàkà kẹ́ fi àdúrà sin Gani ẹ fàdúrà sin ajá kàkà kẹ́ ṣàdúrà fún Gani Adams ẹ ṣàdúrà fàjá bẹ́ẹ̀ ni bàbá níta ló sọ Olúwakẹ́mi ìfẹ́ olúwa lórúkọ ti tèmi aka Lady K the baby of Odùduwà nation ẹ má bínú pé mo ń wò rárá mo wá àwọn tó fẹ́ wá jọjà fún mi níjọ kọ́ bá mi lórí ètò má kó dára mi ni ẹ gbọ́ Gani tẹ́ pọ́lọ́gọ́dọ́ ó tẹ́ pì ó tẹ́ kò dùbẹ̀ ẹ wá fẹ́ kú kí ló dé bọ́dọ̀ dẹ̀ ó dàgbàjẹ́ ràfù ó ṣe ṣọ́ọ̀fẹ́ mi náà ni ó dárúkọ ìyá kẹsẹ́ẹ̀tì ìyá onínúure abiyamọ onínúure ọlọ́kọ̀ọ́re ó dárúkọ bàbá Èkìtì tí ò ní kú láéláé tó máa jèrè gbogbo iṣẹ́ làálàá tó ṣe sí ilẹ̀ Yorùbá ó wá fà lọ fà bọ̀ ó wá parí ẹ̀ sọ́dọ̀ bàbá mi Mọ́gàjí ilẹ̀ Ìbàdàn onípúrìwà àti Gani ti jọ burú bí egun tí ń léwèrè kì í ṣerú Gani ló yẹ láwùjọ that is why tí ìjọba ṣe kọ̀ láti recognize ẹ̀ láti ṣe kíni láti fún náà pàṣẹ pé ó yá nìṣó àwa la fún ẹ láṣẹ ibi tó yẹ kójú ti gba gbogbo ẹ̀yin ọmọ OPC tí kẹ́tì gbogbo kẹ́tì wọ́n pé kí ló ń ṣẹlẹ̀ báwo ni ẹ ṣe máa ní Ààrẹ Ọ̀nà Kakanfò wà ní ilẹ̀ Yorùbá tí adúgbò tó tò yìí ṣẹlẹ̀ tí ipá àwọn ẹlẹ́ṣọ́ ààbò ká tí ìjọba ò sì ránṣẹ́ sí Gani gẹ́gẹ́ bí jagunjagun wípé kó wá lọ kojú ogun ibi tó yẹ kẹ́tì mọ̀ nìyẹn wípé àgbá òfìfo ni Gani Adams gbogbo fòjá náà ni kò ní válù àwọn tó jẹ́ kó níyè kó nífọ̀ kó lè kán lọ́wọ́ ti kọjá lọ ẹ sì mọ̀ pé tó tó lówó bá ti kú ìjọ náà ló wú ẹ̀ kú ọjọ́ tí odidi bàbá wa Adéyẹmí Ládọjà kọ́ ló bá wa fọ̀hún kẹ́ bàbá ìjọ tí bàbá ti wàjà ìjọ yẹn níyì Gani ti wàjà ẹgbẹ́ bá mi ṣí ẹ̀ ṣóì because ìṣòwò tí àwọn OPC tí wọ́n fi constitute the nuisance tí wọ́n fi constitute the nuisance lórí social media wàláì kò lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n ṣe títí wọ́n tún lọ gbé ọmọ kékeré ọmọ tí mò ń sọ yìí ọmọ yìí ò lè ju bóyá 8 years lọ ọkọ má tó 8 years wọ́n ní kó máa blog Sunday Igboho kẹ́lẹ̀ wo bí táyé wọ́n bàjẹ́ sí fídíò wa o èmi ò kàn fẹ́ gbé fún YouTube ni torí child abuse ni kọ́ lọ má jà nígbò ẹ bá mi like ètò yìí ẹ bá mi tap ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi kọ educative show sí comment section tó gbé lórí burúkú làwọn ọmọ OPC last month strike mẹ́ta lọ fún mi ṣùgbọ́n mo ráàánú gbà kò yege lára péjì mi wọ́n lọ gbé ọmọ pínṣí ní ẹ wá fẹ́ fi ṣe wípé alágbára tí wọ́n bá lélẹ́lẹ́lẹ́ tí wọn ò tí ì rí mọ́ kọ́ lọ ọmọ virgin ẹ ti mọ́fo àánú ìyá ọmọ yẹn ló kàn ṣe mí tó fi lè lajú ẹ̀ sílẹ̀ kí wọ́n gbé ọmọ ẹ̀ jáde kó máa búlì Sunday Igboho tí kò wo àtúbọ̀tán ọjọ́ ọ̀la àwọn ọmọ òun ẹ fún wa níyì ọmọ tí Gani sọ di èèyàn gbogbo àwọn ọmọ tí Gani lòun empower òun fún ní scholarship àgbájọwọ́ ni àwọn èèyàn ló wà ń bẹ́ẹ̀ àmọ́ àwọn tó fún àwọn ọmọ wọ̀nyẹn ní scholarship wọ́n kàn fi Gani ṣe camouflage ni nítorí pé kíni ohun olóhun ló máa ń hun Gani gbogbo nǹkan ló máa ń fẹ́ kó dárúkọ òun sí wípé ìbá ṣe báyìí kó wá máa dágbádá yẹn báyìí kó máa ṣe báyìí kó wá máa gbé ọ̀pá yẹn kó máa fi tẹ̀lẹ̀ báyìí kó máa fi tẹ̀lẹ̀ báyìí ibi tá a máa rí Gani sí nìyẹn kò wá sí làákàyè kankan lórí ẹnikẹ́ni nínú yín tó lè fi dògógó àròjinlẹ̀ pé ẹ dúró náà kí ló lè ṣẹlẹ̀ tí president ò fi lè ránṣẹ́ sí Gani tí àwọn ọba kan bá tiẹ̀ rí Gani ní ìrí coward tí wọn ò lè pé tí wọn ò lè fiṣẹ́ lọ kí ló tún ṣẹlẹ̀ sódìdí president tó fi lè ignore Gani ẹ wá sunkún kò fún yín ní ọ́fíìsì yóò ṣe fún yín ní ọ́fíìsì ẹ ti gbàgbé ni wípé Gani ti sọ wípé apààyàn ní president ẹ̀yin á máa sọ̀rọ̀ wípé Sunday Igboho sọ̀rọ̀ ó kò jẹ́ ṣe rí pé tí Gani sọ àti Gani ẹlẹ́wù obìnrin àti gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀lé pátápátá lẹ kó jẹ gbogbo yín lẹ kó ọ̀rọ̀ tí Gani sọ lẹ kó jẹ because tí ẹ bá kó jẹ ni Gani ò ní pé president lápáyọ̀ kẹtù wa máa sunkún kiri lórí social media
ara òrokùn yín ara òrẹ́dìyẹ yín ẹ lè sùn láàárọ̀ ẹ lè sùn lọ́sàn ẹ lè sùn lálẹ́ ìmí nínú yín níbi tí fòrò ti bá ayé ẹ̀dẹ̀ kò lè dóyàwó ẹ̀ mọ́ gbogbo ohun tó dẹ̀ tó fi ọjọ́ ayé ẹ̀rọ òun lọ́rọ̀ Sunday Igboho ìmí nínú yín níbi tí ṣìbáṣìbó dé bá dé tí ìfòrò bá ayé yín dé ẹ lè ronú wípé jẹ́ ti ẹ̀ báyàwó mi ṣeré ìfẹ́ oko yín ò lè mọ́ oko ti dòbò mọ́ yín lábẹ́ ẹ bá ṣí ẹ̀ ṣòyo kò sọ̀rọ̀ pé lédè gẹ́gẹ́ ló dẹ́tí wọ̀dù nothing like dẹ́tí wọ̀dù oko lóko ń jẹ́ òbòlòbò ń jẹ́ àpọ́nlé ni mọ́là àwùsà làwùsà ń jẹ́ sápátàrà sí làgbàlagbà sí tọ́ ẹ jẹ́ ká jùlẹ̀ níbi táwọn OPC tí wọ́n ya ẹranko dé wọn ò fi dọ́kọ̀ bọ́ síta kí wọ́n tiẹ̀ wájà fitafita wípé òkè o àwọn igbó tó wà ní ìgbèríko nítòsí ọ̀dọ̀ wa o ẹ jẹ́ ká tiẹ̀ gbìyànjú láti wọnú àwọn igbó kéékèèké wọ̀nyí lọ láti ẹ̀ ti lọ gbìyànjú bóyá àwọn gbọ́tẹ̀ máa rí ipa rere kankan nínú igbó láti ṣe kíni láti fojú àwọn aṣebi hàn àwọn pípù yóò ẹ bá ṣe o ẹkún Sunday Igboho ni ẹjọ́ ẹlẹ́jọ́ lóbi ń kú sí òun lọ́rọ̀ àwọn OPC kò sọ OPC mọ́ nílẹ̀ Yorùbá o àwọn OPC eléyìí ti dìdàkudà o wọ́n ti di blogger ogun lọ́ní kọjá blogger lọ́ ṣe èké èbú ni wọ́n ṣe èpè lọ́ṣẹ́ o àwọn eléyìí ò ṣe OPC mọ́ o àwọn eléyìí ti di OP wèrè wọ́n ti ya wèrè sórí social media wọ́n ti ń ṣorí burúkú kiri ẹ wá wò sùsùsùsù ẹ wá lẹ́ni fi kọ́ bọ́dì ẹ wá wò pé òdìdí mọ́gàjì ìlú Ìbàdàn lẹ́ máa fi kọ́ bọ́dì orí yìí ti burú bí egun ti lé wèrè mọ́gàjì Ìbàdàn ó rí wípé ẹranko ni yín ló jẹ́ kí mọ́gàjì ta sí olórí yín ẹ gbọ́ mọ́gàjì ilẹ̀ Ìbàdàn ìyẹn bàbá Kọ́lá Olóòtú kì í ṣe ẹgbẹ́ olórí yín tó bá ṣe ni pé kéèyàn sojú abẹ níkò kéèyàn jáde pẹ̀lú àwọn òkú ọ̀rọ̀ kò bá kú gbé ẹ bá lẹ́nu mọ́gàjì ìyẹn lẹ máa fi mọ ẹni tó nífọ̀ tó lè kọ́ lẹ́ni tó ní ìgboyà tí òun ọgbọ́n ṣẹ́ ìsọtẹnu mi kò sí tẹ́lẹ̀ sọ torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àtijọ́ láti sọ bàbá Kọ́lá pé bàbá Kọ́lá kí ló dé bàbá òní kọ́ńtínú àti máa sọ ẹ rí pé bàbá yẹn ò fọ́ wọn kò jẹ́ wọn ríro bàbá yẹn ń jábọ̀ lọ́n ti wọn ni wọn bí olórí yín rẹ kó dánwó ẹ̀ wò máa dán tán ibi tẹ́ máa ti mọ̀ nìyẹn pé mọ́gàjì ilẹ̀ Ìbàdàn kì í ṣẹgbẹ́ olórí yín kì í ṣẹgbẹ́ ìdàní ẹgbàgbé òṣì ó jì síra wọn fífí Kọ́lá Olóòtú tẹ̀yìn sọ̀rọ̀ sí yẹn bàbá Kọ́lá Olóòtú yẹn ó jìnà fífí sẹ́ńtẹ̀ pẹ̀lú olórí yín wọn ìṣẹ́gbẹ́ wọn ní gbogbo ọ̀nà wọn ìṣẹ́gbẹ́ olórí yín débi tẹ́ bá wá ní mọ́gàjì ilẹ̀ Ìbàdàn lẹ́fẹ́ máa fi ta yín kí nínú máa jó yín o ó dà pé mọ́gàjì ẹ̀ ń ta yín ó ti ẹ̀jẹ̀rì mọ́gàjì kí ló kan mọ́gàjì èmi ò tí ì rí ṣò tí mọ́gàjì ilẹ̀ Ìbàdàn yẹn bàbá Kọ́lá Olóòtú tí wọ́n ṣe fó lórí yín o èyí tẹ́ fi wá rẹ́spọ́ǹdì tẹ́ wá gbó bí ajá òun ni mo rí ṣùgbọ́n mi wá mọ̀ pé yẹ kó dùn yín tó báyìí ẹ̀yin ò mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ kó mọ́ gẹ́tẹ́ tó mọ̀ gbọ́ ẹ̀rọ bí bẹ́ẹ̀ ṣe ń jáde fún Sunday ọmọdé yẹn mọ̀ Ìgbòho ṣẹ́rọ bó máa jáde fún yín nígbà tí kì í ṣe gbé olórí yín ṣe bẹ́ẹ̀ olórí yín náà tó ń jíjú ẹ̀sìn tó jíjú ẹlẹ́yà next show máa gbé fídíò olórí yín wa ẹ wá wo bó ṣe jíjú ẹ̀sìn tó jíjú ẹlẹ́yà lórí ọ̀rọ̀ Sunday Igboho gan olórí yín náà gbádùn lórí ọ̀rọ̀ Sunday Igboho olórí yóò lè sùn lórí ọ̀rọ̀ Sunday Igboho orí tí ń fọ́ olórí yín tẹ́ pè ní Gani Adams orí tí ń fọ́ bàbá yẹn ẹ̀yin ọmọ lẹ́yìn ẹ̀ tó wá yẹ kẹ́ tún máa bá pẹ̀tù sí kẹ́ máa bá bomi tútù sí lórí ẹ̀ tún wá túbọ̀ ń wókù mọ̀mọ́ because the more tẹ́ bá jáde fún Sunday lẹ́ẹ̀kan the more tí àwọn tí ẹ̀ expect ẹ wo owó àwọn tó ń jáde fún ibà láti gbà tá tí gbọ́ fa kinní ìbọ̀ láti gbọ̀rọ̀ Yorùbá nation ẹ gígùn wọn kọ́ jáde fún Bari ẹ wo bó ṣe jáde fún Gani Adams lọ́tẹ̀ yìí ṣé Sunday Igboho tún lọ gbówó fáwọn yẹn náà ni ibi tẹ́ máa ti mọ̀ nìyẹn wípé ọ̀gá ayé ti parẹ́ máa yé lára kò jẹ́ nǹkan kan nínú ayé ẹgbẹ́ àwọn obìnrin bíi tẹ̀mí síta kọ́ wá ṣe ṣọ́ fún mi kò ní bá mi kúndùn fún yín mo wà ń lé ẹ wá gbọ́ o ẹni tẹ́mi bá ń bá lọ́jà lèmi máa ń wò èmi èyí wá ríwo ọjà ìbá àwọn gbogbo ẹ̀yọ́ ọkùnrin tẹ́sán ayé dòpò ní ayírádà yìí kẹ jáde kẹ wá ṣe ṣòfà yọkà wà láì ní wo bẹ̀ igbó bá tún ti wùn mí kí n tún gbó lórí yín lábẹ́rẹ́ ni máa tún jáde ẹ bá lọ kẹ lọ síwá kẹ lọ sẹ́yìn kẹ lọ kó àwọn ìyàwó yín aláìní làákàyè bíi titi yín kẹ lọ kó wọn jáde kó wá blọọgì mi wà láì mi ní dá wọn lóhùn ibi tẹ́mi tí wàá sọ lórí iṣẹ́ tó bá ṣàtìṣe ṣó yẹn ẹ jù sí mi màá lọ gbé sórí YouTube màá fi yín gba $5 kò tọ́ bí ẹni tí bá bù ní $5 yẹn Nàìjíríà á kí mi pé mo ṣe aṣáàdúrà fún mi lẹ́yìn òkú olú ọ̀dẹ̀ rádaràda ibà ò ní làákàyè àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà tún fọ́ fún gbénu ẹjọ́ yìí mọ́mí ẹ̀yin dádì mi ò fẹ́ di sọ́yọ̀yọ̀ mi ò fẹ́ pupa jù òun lélẹ̀ mi ò fẹ́ pọ́n jù mi ò fẹ́ funfun ẹ̀rí bí ìyàwó Gani ṣe funfun
Gani Adams ẹ rí àwọn bó ṣe funfun gbòsà yẹn tẹ́yìn ò bá wá fẹ́ funfun gbòsà tó yẹn ń tẹ́ nídìí lélẹ̀ ṣẹ́rí cream tẹ́ ń wò lọ́wọ́ mi ó ní vitamin C tó máa ṣe so many things ní skin yín ẹ lè rí skin mi camera ò lè jẹ́ kẹ́ ẹ rí dáadáa if you see my skin it's like ọmọ kókó skin ó tutù ó mọ́ dáadáa if you see my skin ó mọ́ dáadáa but camera ò lè gbé síta àfi sùúrù ọṣẹ lélẹ̀ serum ẹ̀ náà dẹ̀ wà the same product ajẹ́bídán mix it together and give me the feedback ẹ gbọ́ ẹ fún mi ní feedback mi ò ta lówó tó gara owó pọ́kú ni ẹ̀yin tẹ́ bá wà l'Amẹ́ríkà tẹ́ bá ra product lọ́wọ́ mi anything tẹ́ bá rà ìbájẹ́ àwọn nǹkan ṣerun ìbájẹ́ àwọn cap ìbájẹ́ jewelries ìbájẹ́ aṣọ ìbájẹ́ oúnjẹ anything tẹ́ bá ti rà ní Lady K African store ní sanwó shipping lọ sí ìlú Amẹ́ríkà orílẹ̀-èdè Canada lèmi wà ẹ̀yin màmá bàbá tẹ́ wò mí mo fẹ́ lédùmarè bẹ̀yìn ẹ bá mi share ètò yìí ẹ bá mi share ètò yìí mo fọlọ́n bẹ̀yìn so bó ṣe jẹ́ nìyẹn tó bá dẹ̀ jẹ́ àwọn aṣọ tẹ́lẹ̀ lò fún sọ́mà náà lẹ bá fẹ́ ó wà available tẹ́ bá tún wá fẹ́ àwọn cream tó tún wá jẹ́ iron tó máa jẹ́ kẹ́ funfun tẹ́ máa funfun ju ìyàwó Gani Adams lọ Ọlọ́run gbọ́ mo ní bíbà àti cream àti serum ẹ̀ àti ọṣẹ ó wà available ní Lady K African store ẹ máa funfun ju ìyàwó Gani lọ ìyàwó Gani báwo ẹ mọ̀ pé kò funfun tó bá jẹ́ bó tún ṣe funfun yẹn náà lẹ bá tún fẹ́ wàhálà ìyẹn náà tún wà available kò sírú cream tẹ́fẹ́ tẹ́ni ní Lady K African store tó bá dẹ̀ jẹ́ cream táwọn ọmọ lè lò náà ni tí ò ní damage skin wọn tí skin wọn máa ra wà okay tó máa tutù tó máa smooth tó máa wà pagidi ó wà ní bíbáyìí mo ní Lady K African store tó bá wá jẹ́ àwọn iṣẹ́ àdúrà ẹ̀yin mọ́mì mẹ́yìn dájì àdúrà ló ń gba agbára kan ẹ má jẹ́ ká jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ mo wà nílùú òyìnbó kò sí wàhálà mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ dira ẹ tọ́jú ara yín ogun Boko Haram máa fojú rí wọn pé Boko Haram ni wọn o spiritual battle yìí wọ́n fojú rí o ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lèèyàn máa mọ̀ pé nǹkan ń ṣe òun nǹkan tó dẹ̀ ń ṣe kẹ̀dẹ̀ ní o ò ní rí o pé bí akọ́lọ̀ pupa ló bú àbí kọ́lọ̀ dúdú o so kó bá má wàá dà bẹ́ẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn nǹkan àdúrà ta lè lò ó wà available ṣẹ́rí ìtókù oṣù ìkókè ọdún ìkó parí àwọn nǹkan àdúrà tá máa lò tá máa jẹ́rìí sí agbára Ọlọ́run tá máa rí títóbi Ọlọ́run ó wà available ní Lady K African store anyone tẹ́ bá ti fẹ́ ẹgbà mi láago mo wà available fún yín bíbá ojú òní tiwa bákan náà dẹ̀ ni mo ní irú tó fine irú mi wà pàgọ́ gidi ó dẹ̀ dùn ẹ kàn ra lo warm water ní kẹfì sí not boil water warm water ẹ filẹ̀ fún 5 to 10 minutes ẹni bó ṣe máa padà sí fresh irú ẹ nígbà tí fi iyọ̀ sí tẹ́ bá ti dà sómi o ẹ filẹ̀ ẹ má fi iyọ̀ sí ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé yes irú ni irú Lady K bákan náà edé lílọ̀ wà ẹja kíká wà ìgbín wà o èyí tẹ́ bá fẹ́ ra ìgbín gbígbẹ kó ṣe tútù o ìgbín gbígbẹ ó wà ìgbín ńláńlá dẹ̀ ni kì í ṣe ìgbín rìndìnrìndìn ó wà available kó dẹ̀ síbi tí mi lè sẹ́ndì ìyẹn náà sí so ẹni tí tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago mo wà available fún yín èwo ló tún kù àgúnmu manpower ajẹ́bídán ti diabetes ó wà available manpower diabetes ó wà available àgúnmu tó confam dáadáa ajẹ́bídán ó wà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra sobo leaf ó wà sobo leaf dá ẹ̀yin tẹ́ bá fẹ́ ra clove ó wà ẹ̀yin tẹ́ bá need ginger ó wà ginger is available ginger ó wà available so anyone tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago mi níwá yín tí ojú òní tì ẹ ṣé gan mo dúpẹ́ o ire o ká tó lẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ fún mi ní super sticker sí comment section kí ló tún lè bí àwọn ọ̀tá mi ẹ ṣé.